Gbogbo ọmọ Yorùbá, ọ̀dẹ̀ òdùnbí, ṣe dáadáa làbálé. Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa. Pilado World ló ń sọ̀rọ̀ lọ́wọ́. Ó tún ti ṣẹlẹ̀ o. Ara nǹkan tá à ń sọ rèé. A wí títí wọ́n lẹ́nu wa rùn. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun, ọ̀rọ̀ kàn yín o. Bẹ́ẹ̀ ni, ọ̀rọ̀ kàn yín. A lè lajú wa lẹ̀ kí tàlùbọ̀ kó máa kó wọ́. Ǹjẹ́ ẹ ti gbọ́? Àwọn newly recruited soldiers, newly recruited Nigerian army personnel, wọ́n ya wọ yunifásitì Ọ̀ṣun, iléèwé ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Wọ́n dẹ̀ ya wọnú hostel. Wọ́n bẹ̀rẹ̀ sí ní na àwọn ọkùnrin nàkúnà. Kí ló ń ṣe fún wọn? Wọn ò ṣe kankan. Kò wá tán síbẹ̀ o. Wọ́n wá ya wọ ibi táwọn obìnrin wà. Wọ́n yìí bẹ̀rẹ̀ sí ní kó ìbásùn fún àwọn ọmọléèwé. Ṣó ti ń yé yín báyìí? Nǹkan táwa ń pariwo rèé wípé àwọn bókobòko ni wọ́n gbé wọnú Nigerian Army. Ìdí rèé tó fi jẹ́ wípé àwọn Fúlàní náà ní pé olóyè Sunday Igboho nìkan làwọn bẹ̀rù. Because wọ́n mọ̀ pé àwọn Nigerian Army àwọn làwọn wà ń bẹ̀. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun, gómìnà Adeleke, ọ̀rọ̀ kàn yín. Àwọn arábí à ń gbọ́ pé wọ́n ti mú wọn. Wọ́n ti mú àwọn kọ̀ọ̀kan nu wọn, ṣùgbọ́n lẹ́yìn tí wọ́n mú wọn, kí ló fẹ́ ṣẹlẹ̀? Because wọ́n rí pọ̀ àwọn army, àwọn Nigerian army tó ń ṣe recruit púpọ̀ nínú wọn bókobòko ni wọ́n. Kí lẹ̀ ń recruit wọn fún? Kí ló dé tó fi jẹ́ wípé àwọn ẹlẹ́mìíkẹ́mí, àwọn ọ̀tá Nàìjíríà, ọ̀tá ilẹ̀ Yorùbá, àwọn lẹ̀ ń gbé wọnú Nigerian army báyìí? Kí ló dé? Àwọn ilé kan ní wọ́n ṣe wọlé ni, àṣà àwọn bókobòko lẹ lọ gbà sínú iṣẹ́ army. Ẹ dẹ̀ fẹ́ kí ilẹ̀ Yorùbá kó tòrò. No. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun, à ń dúró de ìdáhùn yín sórí ọ̀rọ̀ ẹ̀. Ẹ̀yin èèyàn, bẹ́ẹ̀ ṣe ń gbọ́, ẹ máa bá wa máa share, ẹ share fún wọn, ẹ share sí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun. Ẹ jẹ́ kó débi tán wà. Wọ́n gbọ́dọ̀ dá wa lóhùn. Wọ́n dẹ̀ gbọ́dọ̀ wá nǹkan ṣe sí àwọn tó ń mú yẹn. Kò ń ṣàwọn nìkan ni wọ́n yìí pọ̀ nínú Nigerian army tó ń ṣe recruit. Bẹ́ẹ̀ ni, because I understand. Kí lẹ̀ ń wá nínú hostel àwọn ọmọ ọlọ́mọ? Tẹ̀dẹ̀ lọ ń rape àwọn ọmọ kéékèèké, àwọn ọmọbìnrin wa. Tẹ̀ lọ kó bá sùn fún àwọn ọmọbìnrin wa. Ṣé kò tiẹ̀ wá yé wa mọ́ báyìí? Pẹ̀lú gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ìlú, tí gbogbo everywhere dàrú, táwọn bókobòko tó ń jí àwọn ọmọ ìlú gbé, tó ń jí àwọn ọmọ ìlú gbé, tó ń pààyàn pàkúpà, tó ń jí àwọn èèyàn gbé ní gbékúgbé, ní àwọn kan tó ń ṣe pass out ní ìjẹta níjẹrin. The next thing, ẹ wá lọ ń wọnú hostel. Plan yín nìyẹn. Tẹ kó gbogbo wọn wọnú Nigerian army. Ẹ ń kó wọn wọnú Nigeria police. A dẹ̀ pariwo títí o. A pariwo títí pé àwọn arábí yìí tó ń wọnú Nigerian army, àwọn gangan ni wọ́n ń fún àwọn bókobòko ní information. Ọ̀gá àwọn bókobòko tó jáde láìpẹ́ àṣé kò parọ́. Ó ní pé òun ò rán gbogbo wọn pé because gbogbo àwọn tó wà nínú Nigerian army yẹn bá àwọn ọmọ òun lọ kún bẹ̀. Because ẹni tó rí ẹ pé tí ó jẹ́ ọmọ Yorùbá kò ní wọnú hostel kó máa na àwọn ọmọ ọlọ́mọ, kó dẹ̀ máa kó ìbásùn tipátipá fún àwọn ọmọbìnrin yẹn. No. We can no longer continue like this. Tí kò bá ṣe pé ọmọbìnrin yẹn ó pariwo jáde. Ọmọbìnrin tẹ́ ń rí, ó ní wọ́n ti òun mára ògiri. Aláwọ̀ kọ́kọ́ wọlé, ó tan torchlight sóhun lójú. Bó ṣe tan, ọmọbìnrin yìí ló ń sọ eléyìí o. Ó tan torchlight sí òun lójú. The next thing, òun dẹ̀ wò pé àwọn sójà ni. Àwọn rò bí at least wọ́n try àti secure àdúgbò. Ó ní the next thing, sójà yẹn wá ń bèèrè lọ́wọ́ pé ẹ̀yin mélòó. Ó ní pé bóyá tan torchlight sóhun lójú wá ní pé kó ṣílẹ̀kùn. Pé àwọn wo ló wà nínú ilé yẹn. Ó ní pé òun nìkan lòun wà nínú ilé. Ó sure? Ó ní bẹ́ẹ̀ ni. Ṣílẹ̀kùn ká confirm. Ó dẹ̀ ṣílẹ̀kùn. Ó wò pé Nigerian soldier ni àwọn lè, they are here to protect us. Ọmọbìnrin yìí dẹ̀ ṣílẹ̀kùn gẹ́gẹ́ bí ọmọbìnrin ṣe ṣàlàyé fún wa. Ó dẹ̀ ṣílẹ̀kùn. The next tó wọlé, ó ní ẹ̀yin mélòó lẹ́ ń gbé nínú ibà? Ó lóun ní roommate, but roommate òun kò sí nínú yàrá báyìí, ó ti jáde. Ó pé kò sí nílé.
kò súnlé irú nǹkan bẹ́ẹ̀ ó wá ní ok kò sí wàhálà pé so ìwọ nìkan ló wà nínú ilé ó ní òun nìkan ni pé kò sí anybody. The next thing ó ní bọ̀bọ̀ sójà yìí bọ̀bọ̀ bókobòko tó pe rẹ̀ ń sójà yìí ó dẹ̀ rún òun mọ́ ògiri mọ́ irun òun mọ́ ògiri nìyẹn bóun ṣe ń ṣàdúrà jọ torí Ọlọ́run fi mí lẹ̀ fi tóun ṣe ń pariwo ìkejì ẹ̀ wọlé ṣe ń ríṣẹ́ kò ń ṣe òun nìkan o ìkejì ẹ̀ ó wọlé ti òun. The next thing àwọn méjì àmọ́ kan tán ṣe fọ́mọ yìí ọmọ iṣẹ́ lóhùn ṣáà pariwo títí tó ti pé ariwo òun ti pọ̀ jù bọ́n ṣe sádànù nìyẹn. Ẹ̀yin náà ẹ máa wò àwọn tá a pè ní àwọn ẹlẹ́ṣọ́ ààbò ṣé àwọn ẹlẹ́ṣọ́ ààbò lélẹ̀ àbáwọn bókobòko ó ti wá ń clear báyìí ó ti ń yí everybody. Gẹ́gẹ́ bí ìròyìn náà ṣe lọ ní Uni Osun student accused army recruit of assault, sexual harassment in hostel raid. Students of Osun State University, Uni Osun, have accused newly recruited Nigerian army personnel of attacking students, invading hostels, and sexually harassing female students around the Osogbo campus. The students alleged that the recruits stormed about 20 hostels on Monday night, assaulted male students, robbed residents of phones and valuables, and molested female students, with some claiming they were forced to strip and sexually assaulted. Now wọ́n wá ní kí àwọn ọmọ ẹ̀ máa bọ́ra wọn sínú sí òòrùn ẹ̀dùn náà kí nìyẹn mean pé kán bọ́ aṣọ wọn pé káwọn obìnrin kan bọ́ aṣọ wọn so that kí ni ṣé ta ló rán yín iṣẹ́ àwọn wo ni ẹ̀ ń ṣiṣẹ́ fún. Ó mà ṣe o irú ìlú ta ti bára wa Ọlọ́run máa ṣàánú wa irú àwọn èèyàn wo leléyìí. Gómìnà Adeleke ọ̀rọ̀ kan yín o kíní yìí kò ń ṣe pé àdéhùn ẹ̀dọ̀ ẹ̀ máa gba sábẹ́ kápẹ́ẹ̀tì o no àwọn arábí àtàwọn ọ̀gá wọn tó ń rán wọn iṣẹ́ gbogbo wọn gbọ́dọ̀ lé wọn dànù bẹ́ẹ̀ ni wọ́n gbọ́dọ̀ lé wọn dànù because a lè lajú wálẹ̀ kí tàlùbọ̀ á máa kó wọ́ bó ṣe ń bẹ̀rẹ̀ rẹ o ṣe bẹ́ẹ̀ náà rí bó ṣe ń lọ ṣẹ́yìn náà rí bó ṣe ń lọ àwọn ọmọ ọlọ́mọ àwọn ọmọ tá a rán lọ léèwé pé kán lọ kàwé ní iléèwé wọn kò ṣe pé wọ́n tẹ̀ wà nínú igbó pé wọ́n rìn káàkiri ẹ̀ tún lọ ń bá wọn nínú ibi tó ń ti ń sùn no we can no longer continue like this. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun gbọ́dọ̀ wá nǹkan ṣe sọ̀rọ̀ yìí àwọn arábí ẹ lé gbogbo wọn dànù with immediate effect ni bẹ́ẹ̀ ni ẹ̀yin èèyàn ẹ máa share ẹ jẹ́ kó kàn wọ́n lọ́n ẹ jẹ́ kó kàn everybody ẹ máa share sí Ọ̀ṣun State government house ẹ jẹ́ kó kàn gómìnà Adeleke kí wọ́n mọ̀ pé gbogbo àwọn sójà tí wọ́n wà níbẹ̀ yẹn tó ń rúkútù àwọn Òṣogbo campus sójà bí camp ni wọ́n pera wọ́n bẹ̀ yẹn depot àbí báwo la ṣe ń pè wọ́n gbogbo àwọn tó wà níbẹ̀ bókobòko ni wọ́n o bẹ́ẹ̀ ni bókobòko ni wọ́n lè má jẹ́ bókobòko bọ̀ bókobòko ló kún nù wọn because ẹ̀yin ṣẹ̀ṣẹ̀ tó ẹ̀ṣẹ̀ recruit yín the next thing ẹ̀wọ̀n kan tó wà lọ́kàn yín dáàmì ó ti pẹ́ tán ti ń rò pé tábà ti lè join pé ok ẹ lọ join ní Nigerian Army so that ẹ lè ní opportunity àti wọlé sí wọn lára nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ nìyẹn nǹkan tó ń ṣẹlẹ̀ rèé no wonder tó fi jẹ́ pé gbogbo àwọn ẹlẹ́ṣọ́ ààbò ìlú olóyè sọ irú ẹkùn nìkan ni wọ́n ń bẹ̀rù because wọ́n ti mọ̀ pé àwọn eléyìí wọn ò lè tẹ́tí sáwọn wọ́n ti mọ̀ pé àwọn eléyìí ò lè recruit bókobòko sáàrin wọn inú ọlọ́pàá ń sin àwọn bókobòko kún bẹ̀ civil defence àwọn bókobòko wà ń bẹ̀ Nigerian Army ilé wọn ni no we can no longer accept this we can no longer continue like this. ẹ̀yin ọmọ Yorùbá kí ni èrò yín lórí ọ̀rọ̀ yìí ẹ má gbà fún wọn ẹ pariwo wọn síta ẹ jẹ́ kí n gbọ́ comment yín lórí comment section kẹ́dẹ̀ make sure pé ẹ ń share ẹ jẹ́ kó kan gbogbo wọn lára èmọ́ ti wọ̀lú o wọ́n ṣe fẹ́ máa ṣe kiri rẹ o wọ́n kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ pẹ̀lú yunifásitì Ọ̀ṣun ni o wọ́n fẹ́ bẹ̀rẹ̀ pẹ̀lú yunifásitì Ọ̀ṣun ni o ẹ má jẹ́ àgbà fún wọn àfi kí Elédùmarè kó ṣàánú wa ni Oòduà Nation ni ọ̀nà àbáyọ bẹ́ẹ̀ ni bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀ Oòduà Nation ló lè ṣe ẹ̀yin yan wa àní rí jù báyìí lọ lórí eléyìí a ó máa bẹ ọ̀bẹ níbẹ̀ ṣọ àtẹ́lẹsẹ̀ abẹnáwó ẹni tó bá lámábọ̀ láàní dé bá kélédùà kó bùkún fún orílẹ̀-èdè Yorùbá ó dàbọ̀.